Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀, gbogbo ọmọ Yorùbá ní tilé toko. Mo fẹ́ kí n pé a kú dídé wòyí. Ṣé rí ọ̀rọ̀ Yorùbá nation tá n campaign fún ni mo fẹ́ clarify àwọn kan tẹ́ pé tó ń fi Yorùbá nation tó fi ń jẹun tó dẹ̀ mislead àwọn èèyàn. Mo fẹ́ ká yànnà náà ẹ̀ kó lè clear dáadáa sí everybody. Ṣé rú ẹ pé àwọn míì tán kàn join Yorùbá nation campaign yìí wọn ò mọ̀ túmọ̀ ẹ̀. Àwọn míì kàn join bí mo ṣe rí wọn just for fame bá ṣe mọ̀. Àwọn míì wà kàn join kàn pé wọ́n fẹ́ wà relevant. Àwọn kan míì wà tẹ́ pé just for position opportunity ni fún wọn pẹ̀lú bí wọ́n ṣe wà nílùú òyìnbó tó. Opportunity ni fún wọn tẹ́ pé nígbà tán wà lé wọn ò rí opportunity yẹn. So wọ́n wá ń lo òyìnbó sí wọ́n bí pé bó ṣe ń lọ sí Yorùbá nation wọ́n fẹ́ fi opportunity fi wọnú gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà. Òun ni most people tó wà nínú tó ń campaign fún Yorùbá nation. Mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti orí àwọn fídíò kan tí mo fídíò Morufu mo wò. Nǹkan tí mo kàn máa sọ ni pé fún Morufu ni pé pẹ̀lú bó ṣe mọ gbogbo bí a ṣe ń jẹ ọmọ Yorùbá tó yìí pẹ̀lú bóyá ń rí gbogbo èyí kí ló ń rò pé kó lórí wà níbì kan kó lórí má lè act kí á dẹ̀ máa jẹ ọmọ ìlú ẹ̀. Ṣùgbọ́n kó máa ń tẹnu mọ́ pé wọ́n máa ń bọ́ àwọn ọba àwọn tó ń bọ́ ọba. Okay, first thing kí ni ìtumọ̀ ọba ń fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀? Ṣé kọ́ máa ládìí ọba ni wọ́n béèrè pé nǹkan pè lọ́ba ni? Any small thing máa ná bá lórí ohun gbogbo. Ọba wà nọ́ndà àwọn kan ó ń control ìlú ẹ̀. Láyé ìjọ́un tó bá wà lórí ẹ tó bá control ìlú ẹ̀ tí ìlú ò bá rójú tí ò bá tòrò àwọn ọba ẹjọ́ yẹn máa ń ṣígbá ni wọ́n á lọ ṣígbá. Mo kàn fẹ́ sọ wọ́n á lọ ṣígbá bọ́yìn ṣe láyé ìjọ́ yẹn nìyẹn. Àsìkò ọba tí gbogbo yín cover abẹ ọba wo ló dárúkọ ń sìn ṣé Aláàfin ni? You said you are from Ọ̀yọ́ state. Tí Aláàfin bá tún Ọ̀yọ́ ṣe kó tó di pé ó wọ 51 years ní orí throne ẹ̀ kò yẹ kí irú ẹ̀yin tó wá sílùú òyìnbó náà. Kò yẹ kí irú ẹ̀yin tó wá sílùú òyìnbó. Because any small thing ẹ máa sọ pé ẹ̀yin tọmọ Aláàfin. Aláàfin mọ ọmọ tó bí one but I'm not going to that level. Kọ́ tí mo kàn fẹ́ fàyọ ni pé kí àwọn èèyàn ń rò ìwọ tó mọ̀ ó tọ́ àwọn ọba yóò ṣe dáadáa. Nígbà tí ìlú bó ṣe wà yẹn wọn ò ṣe dáadáa ìlú ò dá wọn ò sọ̀rọ̀. Ta ló fẹ́ káràlú lọ bá ń gbà yẹn àbí kí ló fẹ́ káràlú ṣe? I'm throwing this question back to you because mo wo àwọn fídíò yẹn mo kàn wọ́n kéye wọn gbà kí ni bàbá ó tọ́ lu nǹkan tó ń sọ àwọn míì wà ó tọ́ ní nǹkan tó ń sọ pé Nàìjíríà bó ṣe rí bí ilẹ̀ Yorùbá ṣe rí. Ó tọ́ ni ṣé bó ṣe rí tẹ́lẹ̀ nìyẹn ibẹ̀ làwọn ọba yìí wà nígbà tán ọba yìí wà ń bẹ̀ gan-an sẹ́ni ni ò ti dá kò sí nǹkan tó ń ṣe. Àwọn dòjò àpò ara wọn wọ́n pọ̀ mọ́ wọn kò sí ètò dídé nú wọn. Wọ́n ní pé kẹ́ni kókó má dárúkọ ọba kan àwọn tó ń bá bú ọba. Tó bá bú ọba tó bá tẹ́ lọ́rùn kó kúrò lórí oyè ni náà. Ilé tó bá lè kúrò lórí oyè kó lọ sígbá bọ́yìn ń ṣe láyé ìjọ́ yẹn nìyẹn ń tán pè lọ́ba nìyẹn. Àwọn lè ta ní wọn ń ṣọba. I'm just telling you tó bá fẹ́ gbọ́ tó I'm telling you the truth wọn ń ṣọba. They are political kings all of them. Ní Yorùbá sìn àti kọjá level tẹ́yí táwọn máa parọ́ fúnra wa pé ọba kan kìnnì kan wọ́n máa ayé rẹ̀ jẹ táwọn ọba yẹn jẹ tẹ́kí political level ní gbogbo wọn wà àwọn ọba gidi ayéjọ́ tí ìlú ọba tí wọ́n máa lọ ń bínú tó máa lọ ṣígbá dànù ni. Then mo dẹ̀ tún pé tó ń fi Yorùbá nation compare àwọn agbèrò. Yorùbá nation súnú set agbèrò we are not the same. Pé
àwọn agbèrò ìgbàwo bàbá sásùn fi wọ́n compare Yorùbá nation pé àwọn agbèrò ó yẹ kán ní òkìgbẹ ṣáwọn tó fẹ́ jàjàlẹ̀ Yorùbá nation ni ṣọ́ sọ pé apá agbèrò kó wá jàjà fún Yorùbá nation àwọn òpá agbèrò sínú sẹ́tà àdẹ́ńṣe sẹ́tà agbèrò ọdún nǹkan fẹ́ fà mo fẹ́ sọ̀rọ̀ because statement yẹn ọgbà wọn máa fi Yorùbá nation compare agbèrò kò work à ń ṣàgbèrò àjọ agbèrò rárá dèmí dẹ̀ bẹ́ sọ ṣé rí gbogbo yín tẹ́lẹ̀ ń kàǹpé tẹ̀yẹ̀ká tẹ́lẹ̀ ti wà ń bẹ̀ ti pẹ́ yẹn gbogbo yín géèmù lẹ bá wá ẹlòmíì inú yín ò rí ṣe Yorùbá nation ló jẹ́ kẹ́ ẹ rí ṣe ibẹ̀ ni gbogbo yín ti kówó jẹ gbogbo yín Yorùbá nation ló jẹ́ kẹ́ ẹ rí ṣe rí ṣe dáadáa tẹ́lẹ̀ Yorùbá nation ìbẹ̀lẹ̀ ti jẹ́ ló ti jẹ́ kí gbogbo yín máa rí ṣe báyìí bẹ́ẹ̀ ṣe wà ń lo òyìnbó akúṣẹ́ wà àwọn táwọn ń lò ṣé gbogbo àtàwọn lò lálówó lọ́wọ́ ni ṣé gbogbo wọn ni yáà mọ́ ni tẹ́ ẹ̀ bá ti jìbìtì mọ́ politics ní Nàìjíríà lè rí ṣe Yorùbá nation ló fún yín ní opportunity gbogbo yín máa jalè ń sìn gbogbo ẹ̀yin tẹ̀yìn agitate lẹ́yìn agita one campaign fún Yorùbá nation àdè máa gbà ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ máa lọ síwájú ẹ̀ ní sọ̀rọ̀ street ẹ máa wá ẹni tó bú ọba ẹni tó bú Gani Adamu ẹni tí ò ṣe gbá lẹ́ẹ̀ máa wá kiri ìrìn àmà sọ lórí kìsì òyìn bí rápẹ́ ti jọ dípọ̀ pẹ̀lú gbogbo wọn ni pẹ̀lú àwọn Gani Adamu kò géèmù tẹ́jú ogun ń play nìyẹn Gani Adamu àwa ti gbọ́ pé ó ti jáde pé lóun fẹ́ di president ṣáwọn bá tán dìde tán pààyàn yìí náà ṣùgbọ́n àwọn wà ń di ẹ̀ àtàwọn kí náà ti ń pè wọ́n àtàwọn elite fake elite ẹgbẹ́ ẹ má jẹ́ tán kò lè débẹ̀ confam ní Gani Adamu ò lè débẹ̀ so mi fẹ́ stress ara mi lórí yẹn much ibi tí ó tó kàn fún mi ní problem pé àárín àwọn Yorùbá campaign tó ń dàrú tí Gani Adamu ń dàrú ò ní problem tí yẹn ní gbogbo ní lèmi máa tackle wọn from A to Z tó fi dórí àwọn directorate ibi táwọn directorate máa rí pé ṣe rí bọ́n ṣe lò yẹn directorate gbogbo yẹn lọ́yà ṣe rí bọ́n ṣe lò yẹn ṣe tí bó ṣe ń lọ ẹ̀dẹ̀ wà ń lo òyìnbó gbogbo yín wọn gbẹ̀yìn lọ́yà sí dókítà tẹpẹ́ra yẹn gbogbo yín lóyìnbó lẹ́wà rí nǹkan ṣe sí o pẹ̀lú bọ́n yẹn ń pa ọmọ Yorùbá rí nǹkan ní kẹ́kọ̀ọ́ lẹ́tà kẹfẹ́ sùn federal government ẹ̀kọ́ yẹn ẹ̀ wá ń sọ pé tẹ́nìkan bá dọ̀pẹ̀ yẹn fẹ́ sùn èyí dára mo gbọ́ òun gò mọ̀ èmi ti yọ gbọ́ èyí dára ò mọ̀ mo ti yọ gbọ́ tẹ́lẹ̀ bọ́nà fẹ́ sùn ẹ̀ pé àti máa tó pè sí orí show pé ó ṣe máa pé máa yẹn sórí show ó dà pé ṣé charger ń bẹ lọ́ọ̀yà ní gbogbo yín ni àbẹ́rẹ́ yẹn ń sọ̀rọ̀ ni ẹ fẹ́ sùn ẹni tó pè sórí show ẹ̀ pé bóyá sọ̀rọ̀ kí ló sọ tí ò tó ṣóparọ́ ni ẹ̀yin directorate tí mo bá ṣóparọ́ ni ṣé gbogbo bí tẹ́ géèmù tẹ́ ń lọ ṣé kò ti hàn báyẹn sí God bless you my sister ṣé Lady B náà pé lady yẹn tó wà ní Italy God bless you àwọn èèyàn gidi tá à ń wá ní Yorùbá nation nìyẹn tí David Hamilton tó ń bẹ̀rẹ̀ sí ní pè káàkiri tó ń wá àwọn tó máa support Gani Adamu géèmù tí gbogbo wọn lọ ní director ibi tẹ́yìn náà lọ nìyẹn òun náà ṣe gbé Nnamdi wọlé gbogbo géèmù tí gbogbo yín play nìyẹn ẹ̀yin ṣe Yorùbá tó dáa àgẹ̀yìn tó jẹ́ ẹgbàbọ̀dẹ̀ fún Yorùbá táwọn àwọn èèyàn tó ń rò kó bóyá ẹ̀ ń campaign fún Yorùbá nation ẹ̀yin ni mo fi ní bá sọ ẹ̀yin tẹ́ni tó ń gbọ́ àwọn èèyàn tó rò kó bóyá Yorùbá nation lẹ́ ń campaign fún tó rò jẹ́ pé irọ́ lẹ́ ń pa ẹ̀ tutọ́ funfun síta dúdú dẹ̀ ló wà nù yín dúdú ló wà nù kò dáa mo kàn wá yan yín díẹ̀ pé level tí o máa lọ sí ṣẹ́rí ti Gani Adamu tó ń fẹ́ di president ẹ̀ kò lè débẹ̀ kò ń ṣe kínní Gani ò lè débẹ̀ ó wọlé dá ẹ̀ ni bọ́ Ọlọ́run ò fi síbẹ̀ ó wù kò wọlé dá ẹ̀ ó kàn ń ṣe bóyá gbogbo game tó play pẹ̀lú máa tó dá OPC lẹ́ni the same game náà lóyún gbá àwọn ọba yẹn gbogbo yẹn bọ́dà pé ní ti ìjà yẹn mo fẹ́ kó kán yẹ̀yẹ́ èèyàn ọba yẹn kí Gani tiẹ̀ débẹ̀ gan kó wá yẹ̀yẹ́ èèyàn ọba yẹn gbogbo ilẹ̀ máa kó bàtà dání fún gbogbo èèyàn ọba yẹn pátá ẹ̀ máa kó bàtà ẹ̀ dáadáa pé ẹ̀ tí mọ̀ bọ́ mi fẹ́ sọ̀rọ̀ ẹ̀ mọ́ jù mí pé kò lè débẹ̀ wọ́n kàn ń jàmbla ni wọ́n ń try ẹ̀ ni ṣẹ́rí ariwo tó ń pa pé Gani Adamu fẹ́ débẹ̀ test ground náà fi ń ṣe ọ̀fẹ́ wo bóyá fẹ́ lọ sí bóyá àwọn èèyàn máa support lọ títí test ground náà fi ṣe ó tẹ̀lé ní nǹkan tó máa ń porúkọ irú game tó ń play nsìn wọ́n test ground lọ́wọ́ ní ọ̀fẹ́ wo bóyá máa rinlẹ̀ sí tó bá rinlẹ̀ òun kọ́ náà yìí máa gbé jáde Gani Adamu kọ́ náà yìí máa gbé jáde wọ́n fi on test run ẹ̀ wò
pé máa mi gbá bẹ́ẹ̀ àwọn Yorùbá nation máa fọ̀ fún nǹkan tó ń lọ fẹ́ tó Gani Adam fẹ́ ṣe ni. Gani Adam tẹ́lẹ̀ mo ti sọ fún yín hijacker ni ó máa hijack kò sí nǹkan tó lé ayé ó máa hijack ẹ̀ ni. Ọgbà àwọn ọba tí Morufu ń sọ ẹ̀ náà fi irú èèyàn yamayama ẹ̀ wọ́n fi joyè Ọ̀yọ́ wọ́n wá ń ròbẹ̀ máa wá yọ̀ tẹ́ pé Ọ̀yọ́ ló fi jẹ́ kó ń ṣe ilẹ̀ Yorùbá. Àwa ní pé kọ́ má bọ́ba wọ́n fi yẹn yí wa lára. Ta ló sọ pé Gani Adam Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ni? Ta ló who tell you that? Ẹ kàn ń ròbọ̀ àmọ́ nǹkan tí ò kàn wá. You know, mo kàn ń wo tí bá wo bí ilẹ̀ Yorùbá kan ṣe ń lọ sí ó kàn dàbí ìdọ̀tí àwa everybody kan dọ̀ àti lọ́ọ̀yà àti judges àti gbogbo wọn kàn rí yamayama wọn kàn it's a pity, you know. I think when I just think about it, mako gbé kí ló ń ṣe ìran Yorùbá gan sef. Tọ́gì ń control Èkó. Wọ́n tó ń pe àjòjì, wọ́n tún ní kó máa ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò of Ọ̀yọ́. Wọ́n kàn ń ṣùgbé yamayama. Ṣáwọn bá yẹn tó lé ni, àwọn bá tán tó lé. Onílé ṣe dàrú. Wọ́n ní tílé bá dàrú kan bí bá lè bẹ́ẹ̀ ni. So yẹ bí ọba náà ń béèrè lọ́wọ́ tó máa bá àwọn ọba wọn ń bọ́ ọba pé bàbá rà pé ẹ̀rí nà ẹ̀yin bàbá ojú ti fọ́ ẹ̀mọ̀ náà tó. Ṣáwọn bá yẹn ló sọ pé gbogbo federal government òun jẹ́ kán lè sọ̀rọ̀ ẹ̀ sọ àbú wọn. A máa bọ́ àwọn ọba yẹn àbú wọn. Àwọn bó ń jẹkújẹ ní gbogbo àwọn ọba yẹn pátá látòrí dé sàlẹ̀. Àwọn kan dánú wọn o. Àwọn kan dánú wọn tá a dá àwa mọ̀ wọn. Àwọn kan dá Awùjalẹ̀ wọn ló dá àwa support bàbá yẹn. Ọba Ìlá wọn lọ́ba tó dá ni. Ọba Ṣómólú wọn lọ́ba tó dá ni. There is this young ọba náà this young ọba máa ń sápá sí mi lórí máa ń rántí orúkọ ẹ̀ ń sìn wọn lọ́ba tó dá wọn pọ̀ wọn tó bí 5 àbí 7 báyìí. Ṣebí wà tán wù náà fi ń dárúkọ wọn dáadáa ẹni tẹ́ ẹ sọ pé wọn bọ̀ bá àwọn bá tán bá wọ́n rìn ní ìgbèrí ìdọ̀tí ni wọ́n rìn lẹ́gbẹ̀ẹ́ ìdọ̀tí ni ó di dandan wọ́n rìn ibi tí ìdọ̀tí wà ni tán bá rí mídọ̀ wọn ní dárúkọ ẹ̀ náà ẹni tó bá jókòó sínú yàrá ẹ̀ tán máa ná jalè ń ta ṣé wọ́n lè pariwo wọn lè dárúkọ ẹ̀ nígbà tán rí ń bẹ̀ nínú ilé ló wà kó síbi ìdọ̀tí nìyẹn but àwọn bá tẹ́ pé tán ṣe ṣóṣòṣò small town gbàdọ̀ federal government wọ́n ti fún wọn ní oil block tẹ̀wọ́n ìfọ́n lọ́wọ́ blọọkì tó pẹ̀lú gbogbo ẹ̀ kí náà ṣe sílùú wọn kí ni kí wọ́n ṣe náà ṣe sílùú wọn ẹ tẹ́ mi kí àǹfààní wo làárọ̀ Ọ̀yọ́ jẹ lára Aláàfin jù lẹ́yìn political connection àǹfààní ọ̀nà jẹ lọ́wọ́ Onitsha lẹ́yìn àfẹ́mi ni gbogbo yín ṣe gbogbo àwọn ọba yẹn wọ́n sọ pé kọ́ máa sọ̀rọ̀ sọ́ba lẹ́nà ìyẹn kọ́ ní issue náà so àwọn Yorùbá àṣà àrẹ́dì gbogbo ariwo fracas yẹn à ní ìdí ẹ̀ so I'm not ready for that but àwọn tó lóye wọn mọ̀ pé gbogbo àwọn ọba wa kò sí ètò gbádùn nù wọn àwọn lè tó gbádùn wọn á dá wọn mọ̀ àwọn tó gbádùn ló pọ̀ jù náà àga àwọn top ọba ẹ̀ kò sí ètò gbádùn nù gbogbo wọn. Then gbogbo yín most of you notice me show off lè máa ń ṣe lórí show yín gbogbo yín pátá ẹ máa dọ́gbọ́n àtẹ̀mí lè ti Morufu wà ṣé Yorùbá nation ló ń jà fún ní ikú tí ẹ yéèyàn wọ́n ló ń separate Yorùbá nation kúrò nínú Sunday Igboho àníwẹ̀ Sunday Igboho òfẹ́sọ̀ Yorùbá nation Sunday Igboho Yorùbá nation Igboho Yorùbá nation Sunday Igboho wọ́n ní àpín àwọn òkú yẹn jẹ nìkan bá Sunday sọ̀rọ̀ everyday yẹn kọ́ ní issue bó ṣe ń lọ àmọ̀ because èmi kàn yọ sọ tèmi bó ṣe ń lọ àmọ̀ ẹ̀ẹ̀kan tí ìmọ̀ bẹ́ ṣe máa gbórí jáde pé Gani Adam lẹ́yìn náà dìbò fún ni tí ìmọ̀ bẹ́ máa gbórí jáde kọ́ tó ń ṣẹlẹ̀ ni but Gani Adam ò lè débẹ̀ èmi fún yín ní confirmation ó kò lè débẹ̀ Gani Adam ò lè débẹ̀ one obstacle tó ní pọ̀ kò lè débẹ̀ ó fẹ́ lo Yorùbá nation fi ajá ìkẹ̀mọ́ Tinubu lọ́wọ́ ni ó fẹ́ lò ó wọ́n fẹ́ fi ajá òun làwọn Afẹ́nifẹ́re fẹ́ lò kán fi ajá ìkẹ̀mọ́ Tinubu lọ́wọ́ bọ́ kò ṣeé ṣe ẹ lè rí ajá lọ́wọ́ Tinubu kàkà bẹ́ẹ̀ òkú ayé sùn Tinubu ràn yín òun rẹ̀ pé wọ́n ràn yín ẹja sùn ẹ̀yin tanra yín ni kò lè lọ. àwọn bá tó dẹ̀ tún support ẹ̀ gan àwọn bá yẹn gan àwọn bá tó ń gba ti Gani Adam ló pọ̀ jù so kò lè dé anywhere Gani Adam ò lè dé anywhere so support
táwa ní diaspora ló ń wá kiri ẹ lè fún ẹ ò lè rí Gani Adams ò lè rí kò possible ẹlẹ́tẹ̀ ni ẹ ò possible mo kàn máa ń wo àwọn Yorùbá tó ń tẹ̀lé àwọn wèrè tó ń gbé mú tó ń pariwo àtàwọn lọ́ọ̀yà tó ń kóra wọn jọ tán ní àwọn ṣe kíní ẹ̀ mo kàn pé kí ló ń ṣe gbogbo ọ̀dọ́ dẹ̀ dorí kodò sí síbì kan náà kó má ṣe tó lè tápà rẹ̀ kó yára ẹ̀ ń bírí pé ọlọ́gbẹ̀ni level tó wà yàwó sí gbogbo level Yorùbá náà sí gbogbo level fracas gbogbo ń kóra yín sí yẹn náà ẹ ṣáà wo bàbá yìí náà bàbá tó ń pè ní bàbá lórúkọ máa ní yóò ṣe máa rántí orúkọ bàbá yìí mi mọ̀ bí ọmọ kórúkọ bàbá yìí lẹ̀ bàbá Ṣẹ́gun bàbá Ṣẹ́gun yes bàbá Ṣẹ́gun Alábí dàgbé lórúkọ wọn lè follow footstep àwọn bàbá yẹn ẹ̀yin tẹ̀ ń pera ẹni justice lọ yóò dáadáa nù tẹ́ kóra yín jọ tẹ̀ní ẹ̀ ń support kìíní ìlú common sense náà ẹ̀dẹ̀ ń wà ní Europe ẹ̀ ti mature wà ní America wà káàkiri ẹ̀ ti wà ní civilized country mistake tá a ṣe tá a fi tẹ̀lé àwọn elite bí àwọn Afẹ́nifẹ́re àwọn bàbá olè yẹn náà jẹkújẹ tí gbogbo wọn jẹ géèmù ní gbogbo wọn play máa give you a little bit of analysis ẹ̀rí kan náà ṣe náà wọ́n tọ́ ẹ̀strọ́n orúkọ Gani Adams ni Gani Adams kan náà fẹ́ lò wọ́n ti rí pé wọ́n ní gba Tinubu wọlé so wọ́n tẹ́ strong orúkọ Gani Adams wò ní but òun ló push àrẹ̀ débẹ̀ pé òun lérò òun léyàn Gani Adams kẹrẹ òun náà ṣiṣẹ́ pẹ̀lú federal government which is true pẹ̀lú Mákindé gbogbo wọn jọ ń ṣiṣẹ́ pọ̀ ni wọ́n tẹ́ strong ẹ̀ wò ní but kò lè work Gani Adams àní ó wù ní ẹlẹ́dàá ó jìnnà sí ẹlẹ́dàá kò lè débẹ̀ ilé tó wà yẹn gan kò ń ṣe òun lùdẹ́ ẹlẹ́dàá ò débi tó wà yẹn ṣe bá láàfin ló kàn fagídí gbé síbẹ̀ nítorí tó fẹ́ lò fún ni a mọ̀ bó ṣe ń lọ bọ̀ ọ̀rọ̀ tí kan gbérí àyẹn mo kàn fẹ́ solé briefly mo kàn wọ́n pé mo wo show Iye Dára náà táwọn tó ń pe àwọn tó ń kówó jẹ mo kàn ń wo ẹ jẹ́ ká kọ́kọ́ stop owó sísẹ́ndì náà àwọn federal government wọ́n ti kówó síta ẹ jẹ́ ń bẹ́ẹ̀ kan fún yín máa sọ́dọ̀ fún yín wọ́n ti bẹ́ billions kí ni mo pè fún yín billions náà bẹ́ síta ìjẹta ni mo gba information billions náà bẹ́ síta náà kó síta billions Gani ò lówó lọ́wọ́ tó máa fi rán ẹ̀ kò lówó lọ́wọ́ ẹ gbà bí wọ́n fi hàn tẹ́sán lórúkọ ẹ̀ Gani Adams ẹ wò kéèyàn wà nílé kò lè bọ́ tà sílẹ̀kùn gbogbo ibi tẹ́sán kò lè dé anywhere níbi kan Nàìjíríà gan lásán náà máa ti lẹ́kọ̀ọ́ pa bó ṣe wà ẹ gbà bẹ́ẹ̀ kò dé anywhere so ti Gani Adams pé ó gbéra fún president ẹ̀ mọ̀ pé ó wù but ẹlẹ́dẹ̀ kò wù ẹlẹ́dẹ̀ kò sínú súra ẹ̀ rárá oyè tó wà náà kò sínú súra ẹ̀ pé oyè tí ò mi fẹ́ sọ̀rọ̀ ẹ̀ mọ̀ jàre kò sínú àwọn kìíní dẹ̀ mo ti wo fídíò yìí ti pẹ́ di ẹ̀ mo kàn máa ń try láti fẹ́ sọ̀rọ̀ bọ̀bọ̀ rapist kí ló ti ń pè tó máa hàtì kí lórúkọ máa lè bàbá Ìjẹ̀ṣà bí kí ló ń gbé ó dàbí pé ó ti ya wèrè bàbá Ìjẹ̀ṣà ó dàbí pé ó ti ya wèrè èmi ṣẹlẹ̀ kí ló tó máa ń dùn mí jù pé ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ àti náà lẹ́nu máa ń dùn jù bẹ́ẹ̀ nìyẹn kò sí future fẹ́ nídìí àti ìwọ náà mọ̀ àwàdẹ ò smooth ìwọ náà mọ̀ àwàdẹ máa ń fagídí ṣe gbàgbàgbàgbàgbàgbà báyìí ni kò make sense gbogbo ohun tó ń ṣe ẹ̀kan ń fìyẹn tẹ bá kàn ti wá zero gbogbo àwọn tán lọ́kàn lè máa wá tẹ́lẹ̀ tó bá ń ṣe nọ́ọ̀sì gbogbo àwọn gúrùpù yẹn nìyẹn kò dẹ̀ on top náà dẹ̀ ní oníṣẹ́ lọ́wọ́ ní ọkàn so ọ̀rọ̀ ẹ̀ ò dùn mí APC ló bèèlẹ̀ pẹ̀lú ọmọ tán ní rape yẹn àwọn APC náà rape ló fi ń sọ jambla mọ́ra wọn ọ̀rẹ́ ò mo kàn yànrọ̀ ẹ̀ ní bọ̀ mi nídìí láti sọ̀rọ̀ rárá because ó wọ́ tiẹ̀ ó ṣe tó ń sọ̀rọ̀ rárá ó tiẹ̀ ní ò ní ẹni tí ó jámọ́ anything yẹn wọ́ bàbá Ìjẹ̀ṣà mú sọ tó ń sọ pé Tinubu fídíò kan publicity yẹn kan kọjá àwọn ẹgbẹ́ akẹta ilé ó ní bàbá Ìjẹ̀ṣà ṣó ya wèrè ni lápá yẹn ń ṣe ẹ̀wọ̀n yóò yìí máa padà lọ ẹ̀wọ̀n by fire by force ẹ̀yìn lórí burúkú ní oníwèrè ẹ máa bọ́ tajà máa rí mo ti ń rí àṣà jẹ tó ń pariwo kí lórúkọ ẹ̀ MC Olúọmọ
bó ṣòdì but ìyẹn kọ́ ní issue kò tí ì yá kò yọrọ ìyẹn kọ́ ní issue kò tí ì mo kàn mọ sọ mọ pé àwọn ẹ̀ mo ti rí fídíò bọ̀ mo yẹ pátì nígbà yẹn kọ́ ànídìí mi tẹ́ ẹ̀ bá ti ta sí Yorùbá Nation àní problem wọ́n máa bí ìyá yín rè ẹ̀yẹn polówó fún 2023 àwọn ẹ̀ tẹ́ fẹ́ tẹ̀lé ń sìn bóyá bàbá yín wèrè olówó kí lẹ máa ń pe olódó ọdẹ tí yóò gbádùn náà ti gbé lọ lóyìnbó yẹn tó lọ gba treatment bóyá òun ni o ẹ̀rí ńgbà tó bá gbé lọ ńgbà tó bá rẹ̀ yẹn inú ní wùdẹ̀ tẹ́ ẹ̀ ní rẹ̀yàn lọ́lọ́ bá tó máa ràn yín lọ́wọ́ ẹni ẹ lọ bá MC olùwà ara ń kàn wọn lọ́wọ́ tó wà yìí owó tó máa fi jọba ló ń nà kiri ń sìn but yẹn kọ́ ní ìṣúná yẹn small thing nìyẹn yẹn kọ́ ẹni nǹkan kékeré nìyẹn nǹkan tó kàn yọ ni pé mo kàn ń wo àwọn tó ń campaign fún Yorùbá Nation tó ń mislead àwọn èèyàn because àwọn nígbà tí campaign yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn rí pé gbogbo wọn jáde àwọn òrùkú èèyàn gidi ni wọ́n gbogbo àsánirọ́ ń jìbìtì tó kàn wá orúkọ tó ń wá connection sí ọba tó ń wá connection sí politicians ló pọ̀ jù nù wọn. It's sad but mi ò ní kí Yorùbá Nation dúró ẹ gbà bẹ́ẹ̀ mo kàn ní pé wẹ̀ kí má láì kí bẹ́ẹ̀ mi ò mo wo fídíò yẹn mo wọ pé mo lọ pé kí n sọ kí ni ọlọ́gbẹ́ni ẹ̀ sọ torí Morufu ló jẹ́ kí n wá jáde mi rẹ̀ àti jáde mi ọ̀rọ̀ ẹ̀kọ́ ní ṣùgbọ́n mi kàn pé confusionist ló máa jẹ́ pẹ̀lú bóyá ṣe máa confuse àwọn èèyàn gan because ṣé yẹn sì wọ́n máa confuse àwọn èèyàn ti béèrè lọ́wọ́ mi that was like 2 or 3 months ago no 3 weeks ago pé Morufu pé ṣé Yorùbá Nation ló ń ṣe nàbí mo ní ẹ ṣáà máa wòran mo ti wo fídíò tó sọ pé òun ò ṣe Yorùbá Nation Sunday Igboho kó jáde ní gbogbo you can't separate Sunday Igboho from Yorùbá Nation géèmù ní gbogbo ẹ̀ come out as a politician come on yóò ń ṣe anything àwọn ò ní kí politician anybody má ṣe politician ẹ má fi Yorùbá Nation kẹwọ́ that's my point kò tó mi fẹ́ sọ jù ẹ lọ so and I'm gonna head on my video here and that's it thank you.